ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ẹ káàbọ̀ sí àkókò orí ọ̀fẹ́ mìíràn fún ọjọ́ tòní. Ọlọ́run yóò yọ̀ǹda orí ọ̀fẹ́ mìíràn sí ayé wa, sí ọkàn wa, a ó sì gbé ní àlàáfíà lónìí lórúkọ Jésù. Orúkọ mi ni Noah Ọ̀jẹ́dòkun. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run olóore ọ̀fẹ́ gbogbo, a wá sọ́dọ̀ yín lónìí. A béèrè fún gbogbo orí ọ̀fẹ́ tí ayé wa nílò láti rin ìrìn àrìnyege lónìí, àti láti lè rìn nínú ìfẹ́ yín, àti láti lè gbé ìgbé ayé aṣẹ́gun. Ẹ yọ̀ǹda fún wa lórúkọ Jésù. Bí ẹ ti rán ọ̀rọ̀ yín sí wa, ẹ mú kí ọ̀rọ̀ yín kó mú wa yè, kí gbogbo ògo kó sì jẹ́ fún orúkọ yín. Ó ní ìjà torí pé ẹ ti gbọ́ Ọlọ́run ọ̀rọ̀ ògo ni fún orúkọ yín Jésù. Ní orúkọ Jésù ni a kì í gbọ́ra ní àdúrà. Àmín. Tí yóò jẹ́ orí ọ̀rọ̀ wa ní òní fífẹ́ aya rẹ láì lódiwọ̀n. Fífẹ́ aya rẹ láì lódiwọ̀n. Bí tí a ti máa rí ẹ̀kọ́ wa láàrí nínú ìwé Éfésù orí 5 láti ẹsẹ̀ 25 sí ẹsẹ̀ 33. Ìwé Éfésù orí 5 láti ẹsẹ̀ 25 sí ẹsẹ̀ 33. Àdúrà pé Ọlọ́run yóò bùkún fún wa. Mo ka ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀yin ọkọ, ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristi ti fẹ́ràn ìjọ tí ó sì fi ara rẹ̀ fún, kí òun kí ó lè sọ di mímọ́ lẹ́yìn tí a ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi, kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lógo, ní àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Bẹ́ẹ̀ ni ó tọ́ kí àwọn ọkùnrin kí ó máa fẹ́ràn àwọn aya wọn gẹ́gẹ́ bí ara wọn tìkálára wọn. Ẹni tí ó bá fẹ́ràn aya rẹ̀, ó fẹ́ràn òun tìkálára rẹ̀. Nítorí kò sí ẹnìkan tí ó kórìíra ara rẹ̀ bí kò ṣe pé kí ó máa bọ́ ọ, kí ó sì máa sìkẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí Kristi ti ṣe sí ìjọ. Ẹsẹ̀ 30. Nítorí pé àwa lé ẹ̀yà ara rẹ̀ àti ẹran ara rẹ̀ àti ti egungun ara rẹ̀. Nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, òun sì dàpọ̀ mọ́ aya rẹ̀, àwọn méjèèjì a sì di ara kan. Àṣírí ńlá ni èyí, ṣùgbọ́n èmi ń sọ nípa ti Kristi àti ti ìjọ. Ṣùgbọ́n kí olúkúlùkù yín kí ó fẹ́ràn aya rẹ̀ gẹ́gẹ́ bí òun tìkára rẹ̀, kí aya kí ó sì bẹ̀rù ọkọ rẹ̀, kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ ní ọkàn aya wa lórúkọ Jésù. Àwa tí a jí ọkọ, ojúṣe ńlá ni Ọlọ́run ń gbé sí wa lórí. Ojúṣe ńlá ni ó wà lọ́dọ̀ wa láti ṣe. Mo gbàdúrà pé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹsẹ̀ 25. Ó ní ẹ̀yin ọkọ, ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristi ṣe fẹ́ràn ìjọ. Nígbà tí a bá wò bí bó ni Kristi ṣe fẹ́ràn ìjọ. Kristi fẹ́ràn ìjọ ní ọ̀nà tí ò lábàwọ́n, tí ò ní àfijọ, tí ò ní àfiwé. A ó rí. Ó fi ibùdó tó dára sílẹ̀ jùlọ ní ọ̀run wá sínú ayé. A tilẹ̀ bí sí ibùjẹ ẹran níbi tí ò sílẹ̀ nítorí ìjọ náà ni. Ó lọ káàkiri láti pín ọ̀rọ̀ Ọlọ́run nítorí ìjọ ni. Nígbà tó di àkókò tó fẹ́ kú tí a fẹ́ mú, níṣe ló ń gbàdúrà kíkankíkan wípé bàbá
bí aago yìí bá tilẹ̀ lè lọ lórí mi ṣùgbọ́n ó tún sọ wípé ṣùgbọ́n kì í ṣe bí èmi ti ń fẹ́ ṣùgbọ́n bí ìwọ ṣe ń fẹ́ nítorí ta nítorí ìjọ á fún ní ẹgbà kì í ṣe nítorí ẹni méjì nítorí ìjọ ó rù àgbélébù nítorí ìjọ gbogbo àwọn ìrìn àjò yìí ni ló rìn ní àrìndópin ó gbé àgbélébù láì gé àgbélébù rẹ̀ kù nítorí ìjọ náà a wá rí nígbà tí Paul apostoli wá sọ pé ẹ̀yin ọkọ ẹ fẹ́ràn àwọn aya yín ẹ̀yin ó rí pé ẹrù kékeré kọ́ ni Ọlọ́run dì sí ènìyàn lórí ni Ọlọ́run dì sí ọkùnrin lórí so bí ènìyàn bá wá ru ẹrù yẹn ní àrùyege ó nílò orí ọ̀fẹ́ Ọlọ́run nínú ayé rẹ̀. Láti sin ọkọ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run kìí ṣe nǹkan tí agbára ènìyàn lè kájú ẹ̀ àwọn ènìyàn tí wọ́n ní orí ọ̀fẹ́ Ọlọ́run nìkan lórí òun ni wọ́n lè ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ti ní kó o ṣe nítorí ìdí èyí ọkùnrin gbọ́dọ̀ kọ́ láti bẹ̀bẹ̀ fún orí ọ̀fẹ́ fún ojúṣe tí a gbé kà lọ́wọ́ bí ò bá rí bẹ́ẹ̀ èèyàn ó kùnà mo gbàdúrà yìí pé a ò ní kùnà lórúkọ Jésù mo ní a ò ní kùnà lórúkọ Jésù ẹ jẹ́ ká wò ó nígbà tí a bẹ̀rẹ̀ a ó rí wípé ìjọ nígbà tí Jésù Olúwa bẹ̀rẹ̀ ìjọ Jésù Olúwa kìí ṣe wípé ó ní ìjọ tó pé láti ìbẹ̀rẹ̀ Jésù Olúwa gangan ló sọ ìjọ di pípé kìí ṣe pé nígbà tó kó àwọn ìjọ bí ṣe ń kó àwọn ìjọ nìjọ àwọn ìjọ tó ti pé kìí ṣe pé àwọn ló ń kó ṣùgbọ́n àwọn aláìpé àwọn aláìyẹ àwọn tí ò tí tọ̀nà ìní Jésù Olúwa ń kó bí ṣe ń kó wọn bẹ́ẹ̀ ló sọ wọ́n di pípé kí ni èyí ní sọ fún àwọn ọkùnrin ètí èyí ní sọ fún àwọn ọkùnrin ni pé èèyàn ò lè rí nǹkan tí a ń pè ní ready made nǹkan tá a ti ṣe àṣepé rẹ̀ obìnrin kankan ò kìí ṣe ready made kìí ṣe ẹni tí a ti ṣe àṣepé tó ti ní ọgbọ́n lórí tó ti ní bí ṣe ń ṣe rárá nígbà tí ènìyàn tí bíbẹ ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí sọ fún wa ni pé ọkùnrin ni yóò sa ipá rẹ̀ láti jẹ́ kí obìnrin yẹn di pípé ẹ jẹ́ lọ sí ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ó ní kí òun kí ó lè sọ ọ́ di mímọ́ lẹ́yìn tí a ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi iṣẹ́ ni ó ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ ó ti gbìyànjú ó ti faradà ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lógo lé àìlábàwọ́n tàbí àìlábùkù kan tàbí irú nǹkan báwọn nì ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìlábùkù so kí Kristi tó sọ wá kó tó sọ ìjọ di mímọ́ iṣẹ́ ló ṣe ọkùnrin ní iṣẹ́ láti ṣe mo gbàdúrà pé Ọlọ́run yóò yọ̀ǹda oore ọ̀fẹ́ fún wa láti lè ṣe iṣẹ́ yẹn gẹ́gẹ́ láti lè fẹ́ràn àwọn aya wa gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́ lórúkọ Jésù. Irú ayé wo wá lè ní wáyé. Àdìsá. Láì ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò. Òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán máwòrán. Now bí a bá wá ṣe iṣẹ́ yẹn a bá fẹ́ àwọn aya wa ní ọ̀nà tí ò lábàwọ́n nǹkan tí a nílò láti ṣe ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n bẹ́ẹ̀ ni ó tọ́ kí àwọn ọkùnrin kí ó máa fẹ́ràn àwọn aya wọn gẹ́gẹ́ bí àwọn ara tìka lára wọn mo wà níbi kan wájọ́ sọ̀rọ̀ lọ́jọ́ kan wọ́n wá béèrè pé ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin ọmọ ibi tó dára sí o sì mọ ibi tí àléébù rẹ wà so o lè fẹ́ràn rẹ tí wọ́n bá ní pé ọ̀dà wa fẹ́ràn rẹ o pé èèyàn bí rẹ gangan tó ní àléébù bí rẹ tó dáa bí rẹ tó sì burú bí rẹ so o lè fẹ́ ara rẹ now ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wò pé ṣé mo lè fẹ́ ara mi so téèyàn bá wò pé ṣé mo lè fẹ́ ara mi èèyàn mọ̀ wípé èèyàn ní àwọn ibi tí àléébù wà àwọn ibi tí àìyẹ́ wà so ibi gangan ni ó ti pè fún ìfẹ́
tí ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n yẹn sọ fún wa wípé ẹ̀yin bẹ́ẹ̀ ni ó tọ́ kí àwọn ọkùnrin kí ó máa fẹ́ràn àwọn aya wọn gẹ́gẹ́ bí àwọn tìkálára wọn. Kìí ṣe wípé láti máa tọ́ka àléébù sí àìdá nínú ayé arábìnrin yẹn, kìí ṣe pé láti máa kàn mọ́gi nítorí àìpé rẹ̀, nítorí àwa tìkálára wa a lè rí ara wa gẹ́gẹ́ bí aláìpé àti aláìyẹ. Nítorí ìdí èyí ẹ jẹ́ ká lọ sí ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n. Ṣùgbọ́n kí olúkúlùkù yín kí ó fẹ́ràn aya rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí òun tìkálára rẹ̀, kí aya kí ó sì bẹ̀rù ọkọ rẹ̀. Ọlọ́run pè wá pé ká fẹ́ràn àwọn aya wa gẹ́gẹ́ bí àwa tìkálára wa. Nítòótọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tí àwa náà bá ṣe nǹkan tí ó tọ́ kí ni mo ti ṣe yìí, ṣùgbọ́n kì í ṣe pé ó múra rẹ lọ sí orígi òun sì kára rẹ máa gbé lébú. Ó wá ọ̀nà láti ṣe àtúnṣe. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló ṣe ká máa fi ìfẹ́ bá àwọn aya wa lò. Ẹsẹ̀ 30 wípé nítorí àwa ni ẹ̀yà ara wọn, àwa ni ẹ̀yà ara wọn, àwa ni egungun wọn, àwa ni ọgbọ́n wọn, àwa ni ara wọn. Bí a bá ti ṣe, bí a ò bá ti ṣe bí ó ti yẹ ká ṣe, a ó pa wọn lára. Nítorí ìdí èyí iṣẹ́ ńlá ni Ọlọ́run gbé lé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí ọkùnrin láti fẹ́ràn aya rẹ̀ gẹ́gẹ́ bí òun tìkálára rẹ̀. Bí èèyàn bá fẹ́ràn aya rẹ̀ gẹ́gẹ́ bí òun tìkálára rẹ̀, kò ní lọ sí búkà kóun máa jẹun ó sì sọ fún aya rẹ̀ wípé kò sówó. Bí ó bá fẹ́ràn aya rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀, kò ní máa bá obìnrin yẹn yẹn òdì bó tilẹ̀ jẹ́ wípé ó ṣẹ̀sìn. Tó bá fẹ́ràn aya rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀, kò tí ní sọ wípé nítorí àṣìṣe tó ṣe kó kó ẹrù rẹ̀ kó máa lọ sílé. Bó bá fẹ́ràn aya rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀, kò ní sọ wípé àwọn ò fi bíléèdì rẹ̀ jáde. Nítorí ìdí èyí Ọlọ́run pè wá láti fẹ́ràn ara wa gẹ́gẹ́ bí ara. Ojúṣe ńlá ni Ọlọ́run gbé lé ọkùnrin lọ́wọ́, a sì nílò láti bèrè oore ọ̀fẹ́ láti lè wú ẹrù náà ní àròyége. Ó gbàdúrà pé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ̀yin ọkùnrin àti àwọn obìnrin pẹ̀lú ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run a gbàdúrà wípé ẹrù ńlá lẹ gbé ka ọkùnrin lórí, a ò sì lè dàrú pẹ̀lú ipá wa àti agbára wa láti nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ẹ̀yin Ọlọ́run ti nífẹ̀ẹ́ tẹ́ ẹ fara dà, tẹ́ ẹ gbé àgbélébù, tẹ́ ẹ rìnrìn àjò yẹn já. Olúwa gbàdúrà wípé orí ọ̀fẹ́ yẹn Olúwa kí ẹ yọ̀ǹda fún ayé wa. Orí ọ̀fẹ́ láti nífẹ̀ẹ́ àwọn aya wa láì lódiwọ̀n, láti lè mú àléébù wọn tán nípa sùúrù wa àti ìfaradà wa. Olúwa ẹ yọ̀ǹda fún ayé wa. Gbogbo ilé tó ti ń gbóná nípa àìnífẹ̀ẹ́ ọkọ, Olúwa gbàdúrà ẹ mú ìdílé náà padà bọ̀ sípò. A gbé yín ga nítorí pé ẹ ti gbọ́ Ọlọ́run wa. Orí ọ̀fẹ́ fún àwọn obìnrin láti máa tẹríba bákan náà fún àwọn ọkọ wọn, Olúwa yọ̀ǹda fún wọn. Ilé yìí kó gba àlàáfíà Ọlọ́run, ọkàn yìí kó gba àlàáfíà Ọlọ́run, kí orí ọ̀fẹ́ Ọlọ́run kó sì mú yín dàgbà gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀. A gbé yín ga nítorí pé ẹ ti gbọ́ Ọlọ́run wa. Ògo ni fún orúkọ yín Jésù, Jésù Olúwa wa. Àmín. Ẹ bá wa tẹ bọ́tìnì pupa yẹn. Bí ẹ ti ń ṣe bẹ́ẹ̀, Olúwa yóò bùkún fún yín kí ẹ bá lè ní àǹfààní láti tún gbọ́ ètò ìsíwájú àti síwájú sí. Àti aago tí ọmọ ṣàlàyé ìgbà tí ó dé, Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. Àlàáfíà Ọlọ́run fún yín sí lórúkọ Jésù.